ẹ bá wa sọ fún gbogbo àwọn mọ̀lẹ́bí Ọ̀túnba Christopher Alao Akala former governor of Ọ̀yọ́ state problem tí wọ́n bá nínú ilé wọn kí wọ́n tètè pè àwọn ọmọ wọn àǹtí tí wọ́n ní wọ́n ń bínú àwọn ọmọ wọn rí àmọ́ ẹ pè wọ́n ẹ bá wọn yanjú rẹ̀ túbínú bí òkú Akala ò ṣe wú o kí ni a wí òkú Akala kò ṣe wú òkú ọmọ olókùn ẹ̀sìn ò ṣe wú àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ò ní wòran ṣé bẹ́ẹ̀ ní òkú Mohbad ni pẹ̀lú gbogbo oore àǹfààní tákàlà ṣe wá lọ́yọ̀ state nílùú Ògbómọ̀ṣọ́ tá a lè gbàgbé rẹ̀ láíláí kìí sòkú fámìlì yín mọ òkú ìlú ni wọn àbí ẹnìkan dáa tí ó lóun owó òkú Akala nígbà táwọn ọmọ Ògbómọ̀ṣọ́ rán mi kí wọ́n sọ fún yín nù ìtẹ́ bá tètè ní tẹ́ fẹ́ yanjú ẹnìkan wà òkú Akala sẹ́yìn wá ẹni wa ni àbẹ́ni tó lọ sọ̀rọ̀ yẹn gan ṣé ẹwẹ́ máa lọ wọ ọpọlọ ẹni tó sọ̀rọ̀ yẹn tó lọ gbérú ẹjọ́ yẹn dìde kí wọ́n wó òkú bàbá àṣẹ́sì lẹ́jọ́ ọmọ bàbá lóòótọ́ kẹ́ni wọ́n lọ wó òkú bàbá yín eré kí lẹ fẹ́ jẹ owó kí lẹ ń wá tọ́jú kó kú bàbá ẹni ẹlẹ́ni ẹ òkú Ògbómọ̀ṣọ́ ni o ẹ ti gbọ́ ẹjọ́ orí yóò pé ẹ má jẹ́ káwọ́ bẹ̀rẹ̀ sí dírágì yín o ẹ ti gbọ́ ọ̀rọ̀ Akala kò sí nǹkan tá à ní sílé lórí àkọ́kẹ́ wa gbé wa tó bá gbé lórí ọ̀rọ̀ òkú Akala bá ní o ẹ lè wó òkú Akala ẹ ti gbọ́ jọ ẹ̀yin fámìlì wọn ẹ̀yin lọ́ba ẹ tètè pè wọ́n ẹ bá wọn yanjú rẹ̀ túbínùbí ẹ má ṣe bí wọ́n sọ pé ṣe bí bàbá rẹ̀ ni Akala bàbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni Akala ọmọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mọ̀lẹ́bí gbogbo wa ni ṣé ẹ ti gbọ́ ẹ bá lẹ́wọ́ òkú Akala ṣé àbí àǹtí fẹ́ ṣòfò ni ṣé ẹ máa sí èrè kí ló kàn wá pẹ̀lú gbogbo tẹ̀ ń wí yẹn ẹ má wo òkú Akala ẹ lè máa yanjú problem ẹ wo òkú Akala ṣé ọpọlọ yín lọ́lẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ẹ wo òkú Akala ló gbọmọsọ ṣé ẹ ń wá ẹni wa ni.